ẹ wo ẹ kìlọ̀ fún Portable, ẹ kìlọ̀ fún Portable. Ọdúnládé ò kì í ṣẹni àrífín, Ọdúnládé Adékọ́lá ò kì í ṣẹni àrífín. Ẹ kọ́kọ́ wo fídíò yìí. Fún ẹ̀yin tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yìí, ìyàwó Portable ó ti join ní movie industry wa. Even when release film kan just of recent ne ó ti join movie industry. So ní location yìí báyọ̀ ló ní sẹ́yìn bí àkísọ́ mi tiẹ̀ mọ̀ but wọ́n àti Ọ̀gọ́dúnládé pàdé ń bẹ̀. Inú ẹ̀ dẹ́ẹ̀dùn ó lọ hug wọn. Ibẹ̀ ni bọ̀dá ẹ̀ ti sọ wípé so ti sọ fún Portable pé ó máa hug mi tó bá rí mi because mi ì fẹ́ wàhálà àfi bẹ́ẹ̀ ni pé ẹ̀gbọ́n ẹ̀ ti mọ̀ pé wàhálà máa ṣẹlẹ̀. The next thing ni pé Portable lọ DM ọ̀gá ẹ̀ ó dẹ̀ send message pé òun ò fi ọ̀rọ̀ family òun ṣeré o ṣé òun sẹ́yìn rí wọn lénìí ni comment yẹn lẹ́ ń wò yìí I mean message tó send sí Ọ̀gọ́dúnládé lẹ́ ń wò yìí. Ṣùgbọ́n Ọ̀gọ́dúnládé play maturity ẹ̀rí èsì tó ọ̀gá fún ṣẹ́kí nǹkan tí ọ̀gá fún lé sí ẹ̀rí nǹkan tí Ọ̀gọ́dúnládé fún lé sí nǹkan tá à ń pè pé èèyàn mature nìyẹn because Ọ̀gọ́dúnládé kọjá ní tó sẹ́ máa bá Portable ṣe ìtakùrọ̀sọ. But number one so yẹ kí Portable kún pòsì ọ̀rọ̀ tó wà àti Ọdúnládé sọ. Ẹ dá mi lóhùn ṣé gbogbo nǹkan táwọn èèyàn bá bẹ́ẹ̀ sọ ní kọ̀ọ̀kọ̀ ló gbọ́dọ̀ pòsì ṣé gbogbo ẹni mo mọ̀ pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ jẹ́ èèyàn gidi ẹ ti rí mo mọ̀ pé nǹkan tó yẹ pòsì tẹ̀ tó pé yẹn pè ní my boss kò mọ̀ pé ọmọ ní tíátà nìyẹn kò mọ̀ pé àṣà ọmọ ní tíátà nìyẹn inú ẹ̀ wá ń dùn báyìí. Ọdúnládé ò lè máa bẹ́ẹ̀ fa kàngbọ́n àwọn èèyàn wọn orí wọn pè ṣùgbọ́n dẹ́ẹ̀dẹ́ mìíràn họ ẹ̀yin tẹ̀ ń so oògùn fún bọ̀bọ̀ yìí ẹ̀yin aláwo kéékèèké àwọn ẹ̀yin awo onídìríndín ọmọ kéékèèké tẹ̀ ń so oògùn fún ẹ̀gbọ́n nu ẹ̀ torí èmi ò rò pé ká ní àwọn bàbá yẹn ló jẹ́ aláwo ẹ̀ wọ́n ti máa sọ fún nǹkan tó yẹ tó pé púpọ̀ àwọn nǹkan tó ń ṣe ni ò ní ìtumọ̀ kì í ṣe gbogbo èèyàn nìyẹn máa ń yájú sí o kò sírú oògùn tó lè ní kò sírú awo tó lè wà kò sírú ẹgbẹ́ tó lè ṣe kì í ṣe gbogbo èèyàn ló máa lèèyàn máa ń yájú sí ó kàn lè máa tẹ́lẹ̀ báṣubàṣu sọ àṣọ àbí eléyìí kó má yájú sọmọ ní tíátà o kó má yájú sọmọ ní tíátà o àwa yàtọ̀ sí olórin afrobeat tí ẹjọ́ ń kó kiri tẹ̀ ń búra yín o. no wọ́n fẹ́ béèrè nǹkan kan láàrin mi àti yín ẹjọ́ sí ọ̀rọ̀ tí Ọdúnládé sọ yẹn só kọjá yìí ẹ̀ ọ̀rọ̀ tó sọ yẹn lóòótọ́ wípé so ti sọ Portable kó máa dì mọ́ mi ẹjọ́ só kọjá yìí ẹ̀ ẹ fi ìròyìn hàn lábẹ́ comment section ẹ fi ìròyìn hàn lábẹ́ comment section. This is Ade Omade. Bye for now.